títí o àkóló la pè bàbá ọba òkè ló láyọ̀ púpọ̀ lọ́dọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀ kí rẹ́gbẹ̀dì ayé mi ọlọ́run ló lè fún mi láyọ̀ ènìyàn ò lè fún mi láyọ̀ kó pẹ́ títí o àkóló la pè bàbá ọba òkè ló láyọ̀ púpọ̀ lọ́dọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀ kí rẹ́gbẹ̀yìn ayé mi. bẹ̀mí bá ṣì wà láyé ìrètí òpin o àtọ̀rọ̀ gbogbo lọ́wọ́ ọlọ́run kì í kánjú o ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láì ṣẹ láyé fọ́mọ kìnìún a máa kígbe bí kíkan àwọn tó gbẹ́kẹ̀lé kì yóò ṣaláì ní ohun tó dára ọlọ́run ló lè fún mi láyọ̀ ènìyàn ò lè fún mi láyọ̀ kó pẹ́ títí o àkóló la pè bàbá ọba òkè ló láyọ̀ púpọ̀ lọ́dọ̀ fún mi láyọ̀ 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 kí rẹ́gbẹ̀yìn ayé mi. ìgbà bá ń gbà ní ẹ jẹ́ ká máa rọ́jú bí bàbá ń gbà ní. ọlọ́run ló ní gbèdé. ìrònú ò dá nǹkan ọ̀rẹ́ lọ mú sùúrù. ẹ lọ ní sùúrù. etí ọlọ́run ò wúwo láti gbọ́ gbé wa ìgbàgbọ́ nínú jésù lè mú ni ṣàṣeyege. nínú jésù ló lè mú ni ṣàṣeyege. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ ta ẹ kú dédé àsìkò ya máa kú orú gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi lórílẹ̀‐èdè àgbáyé. wọ́n bá títí o wá kọ́ lọ. ní gbogbo òlú ní gbogbo orílẹ̀‐èdè ní gbogbo òpínlẹ̀ ẹ máa kú dédé àsìkò yìí ṣàlàáfíà ni mo bá yín. fún mi láyọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀. ọmọ yín rèé ọ̀rẹ́ yín rèé ajígbọ́tolúwa ajígbọ́ti jésù ajígbọ́tànábí wa muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run nìkan ló lè fúnni láyọ̀ téèyàn bá fúnni yóò ṣìrègùn fa. ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run nìkan ló lè múni ṣàṣeyege ẹ̀ka àsán. gbọ́kànlé jésù àpáta tí kì í yẹ̀ wá torí àròpin kò ṣẹ̀ sí ẹlẹ́dàá rẹ̀ padà lẹ́yìn ayé iṣẹ́ ni wọ́n tán ní pápá ayé afúnni ní fìlà fi gbòdìdì orí lọ́wọ́ ẹni wọ́n tún ní àsìrègùn oníhùn wọn lẹ ti gbẹ̀san. ó ní wọ́n ti gbẹ̀san ọ̀rọ̀ ayé lẹ́rìí yẹn. ọlọ́run nìkan ló lè fúnni láyọ̀ ìdí rèé tá a fi ń kọ́ lọ́run tí ń fúnni láyọ̀ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wákàtí ní gbogbo ọdún ní gbogbo ògbà. a kí ọlọ́run àyìn àmàkí gan mọ̀ ni. ọlọ́run alẹ́ pátápátá ọlá ni bàbá yẹn porogodo ọba àlàfúfú gbò ògbìjà máa ṣèké olóòótọ́ àjọbọ ọba wọkọ̀ má dànù ọba tí ń fẹ́ ni ọba tí ń gbani ọba tí ń tọ́ ni ọba tí ń wo ni ọba tí ń ṣàánú ẹni. má jẹ́ kí tèmi yó. ọlọ́run tí ò jẹ́ kí tiwọ́ gbé nìkan ní Kí rédíò and TV àyìn ọ́. ohun tó yẹ mí ò bá. ohun tó wù wá ọba tí ò fi dùn wá àyìn ọ́. ọ̀rọ̀ tá a bá ráyé sọ tó yẹ gẹ̀rẹ̀ ọlọ́run gbèdìde àmàyìn. yẹgẹrẹ bá mi ṣe. a kí gbogbo àwọn òbí pátápátá pàápàá jùlọ àwọn àyà. èmi àtàntí mi fi ṣàwàdà láàárọ̀ yìí sista Dásọ́lá ní kò sóorun àsùnfún ọlálá mọ́ ti wọlé ìwé. ẹ jẹ́ ká lọ mú. aago 5 pẹ́jú adìde lórí ẹni gbé bọ́dì ní àwọn ọmọ iléèwé ni. torí kọ̀ọ̀kan tó mi yá. ṣé wá rí torí wọ́n ní tòkò tí ó jata ìdírí á gbóná torí àwọn ohun tá a fi wá ń ṣe àníṣe láṣẹ dànù. ẹ jẹ́ ká ṣe fọlọ́run. ẹ jẹ́ á ṣe fọlọ́run lókè lọ́wọ́ afúnni gbé ànídèrò ẹ̀yìn. mi láyọ̀ ohun tá a fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run. bẹ́ẹ̀ ni ohun tá a fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run ju ohun tá a lè fún lọ mélòó lára tíá. àyìn ọlọ́run àti kí gbogbo ẹ̀yin olùfẹ́ olùwò wa olùgbọ́ wa olùṣíẹ̀ olùlọ́ọ̀fù olùfọ́lò gbogbo yín pátápátá làkí. a kí wa látòkè yìí títí tó fi dókè òkun a kí wa láti ilẹ̀ títí tó fi délé òkun. a kí wa nítòsí a kí wa lọ́nà jíjìn a kí wa lákọ a kí wa lábo. àti lọ́kùnrin àti lóbìnrin ànítẹ́jú lẹ̀ mọ́lẹ̀ porogodo ayé ò nílù fún wájú hàn nífẹ̀ẹ́ gbà fún wa lóúnjẹ. bàbá ti jẹ́ kékeré o kájà ti rè tó. bẹ́ẹ̀ ni ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olúwa fún mi láyọ̀ tèmi nìkan ṣo aya ní máṣáhùn rèé ọmọ bàbá ń bàdàn.
aya wọn lọ́yọ̀ aláàfin ló ń bọ̀ òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ títà tìbà ọmọ Ìbàdàn ni mi tó mẹ́rù ẹ náà tún wá mẹ́rù àìrú wa ó mẹ́rù àwa mẹ́rù àfikún òun lẹ́rù lójú ogun. ìdá ọmọ Lẹ́dùmarè tó sọ̀rọ̀ mi state and capital Ìbàrẹ̀ ni mo ṣe torí pé lẹ́yìn Ọlọ́run náà ni ta tún ni mí. èmi erùpẹ̀ lásán lásán èmi aláìléníyàn èmi aláìlẹ́nìkan ṣùgbọ́n Ọlọ́run fi èmi rẹ̀ sínú èmi àti ojú ajá máa sọ̀rọ̀ bí èèyàn ń wà bí èèyàn á jẹun bí èèyàn á jẹun bí ẹranko ẹgbẹ̀rúkọ Ọlọ́run bá tóbi. ní pápá torí àsìkò bá wa dọ́rẹ̀ẹ́ a kú wọlé àwọn ọmọ yìí o. mo sọ lẹ́ẹ̀kan mo lá jèrè wọn á má jèrè wọn gidi mọ́ ni. ẹ̀gbọ́n tó ń jẹ ọmọ bá jiná akókóró ò ní mú alẹ́ nu. oúnjẹ ọmọ bá jiná tó ò ní ṣí wa nípò ikú ò ní ṣí wa nípò àìsàn ò ní ṣí wa nípò. àparí inú ò ní ṣí wa nípò àparí inú tí ń bòde ẹni jẹ́ òmò ní ṣí wa ń pò. ìyẹn gangan làdúrà àkókò tó yá máa ṣe ogun ara ẹni ò sì ní ṣí wa ń pò. ogun ìdílé ò ní ṣí wa ń pò ogun ẹ̀jẹ̀ ò ní ṣí wa ń pò ogun òbí ò ní ṣí wa ń pò ègún ìdílé ò ní ṣí wa ń pò tílé àná ò ní ṣí wa ń pò ibùjókòó wa kò ní gbóná mọ́ wa. oúnjẹ ọmọ àjẹkalẹ́ ní àjẹkalẹ́ àjẹfẹ̀yìntì àwa ní báwọn jẹ́nu àìsàn bó ṣe kó kéré ó mọ̀. mo kí wá gbogbo àwa abiyamọ lágbára lọ́wọ́ Elédùmarè á jẹun ọmọ kalẹ́. gbogbo àwọn bàbá wa náà abiyamọ ni wọ́n àwọn náà á jọ jẹun kalẹ́ ni. ìsinẹ́ta èkó tó tẹ pamọ́ṣẹ́ o tó bá dojúkọ ọ̀ṣẹ́ àfiló tó bá dojúkọ ọ̀ṣẹ́ àfiló ìjàmbá. Bàrílẹ̀ ń gbọ́ yìí Alhaji Barrister. wọ́n ti sọ́wọ́ òní. èyí tí wọ́n pe táìtù eléyìí ní iṣẹ́ òun ní oògùn ìṣẹ́. ẹnu dàbí kọrin. ìdí rèé tèmi náà ṣe wá mú kókó orí ọ̀rọ̀ wá lẹ́ni tí mo pè ní iṣẹ́. aráyé dídùn làǹfààní olóyè tábàdójúkọ ọ̀ṣẹ́ wa ta tẹ pamọ́ṣẹ́ wọn aráyé òní ìkọ̀wé ṣàmì aláṣẹ ṣàṣẹ làwọn ti dáadúrà ọ̀dàmúra tani. ẹlẹ́bẹ̀ mo ní ẹ bá ń para ẹ̀ o lòun padà ẹ̀ ló ń pa. wọ́n gba ẹ sí iṣẹ́ òun sọ̀rọ̀ lásán o kó sọ pé ọgọ́ta wa gbowó bọ́ọ̀bọ̀. ṣé ẹ lásìkò tá a wà yìí kò fẹ́ẹ̀ sí housewife mọ́. àrùkọ afẹ́rẹ́gẹ́ bọ́ọ̀lù bá mi. housewife wà ó housewife ò sì tún sí ẹ̀rọ kan tá bá ní housewife ìyàwó ilé. ìwọ fúnra. ìgbọ́n tí wọ́n bá ní housewife yẹn ni pé ìyàwó táwọn kan tún túmọ̀ sí pé obìnrin tó jẹ́ pé ṣáà mọ́ ṣiṣẹ́ ọmọ ni o mọ́ wulẹ̀ ṣiṣẹ́ rárá. tó máa jẹ máa ń ta àtẹ̀pamọ́ṣẹ́. ó gbàgbé gbogbo owó máa ń tà láì ṣiṣẹ́. Ọlọ́run tó ṣẹ̀dá bàbá oníṣẹ́ ló ṣẹ̀dá àwọn òṣìṣẹ́. ṣáàwá ti gbàgbé ni. òun náà rè wàhálà kò tó. bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì King Radio and TV láwọ ìwọ́rọ̀dù láfẹ̀kẹ̀ǹtẹ̀sí. lẹ́yìn kọ́lé olówó tí fowó ṣàánú ńlẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá oyè níran aya ní Máṣáhùn aya wọn lọ́yọ̀ Aláàfin rèé òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ títà tìbà. iṣẹ́ pátá. ṣàlàáfíà mo bá yín lẹ́ẹ̀kan sí. lójú ọ̀pọ̀ lọ́la balùbárì. àní tí mo fẹ́ bá wa sọ lẹ́nìí tó jẹ́ kókó orí ọ̀rọ̀ fún tèmi lórí ètò yín ètò wa ètò tẹ́ ẹ̀ lè ṣe ẹ mọ́ gbọ́ lórí ètò wo ni mò ń perí ètò ayé obìnrin. ohun tí mo fẹ́ bá wa sọ lẹ́nìí tí mo fẹ́ ká fi yànnàná ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ òun náà ni mo pè ní iṣẹ́ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tẹ́ ẹ bá fọ́lọ̀ mi jẹ́jẹ́lì tẹ́ ẹ bá gbọ́ bí bàbá wa Barrister tán ṣe ń kọ́ ohun tí wọ́n pe àkórí ti orin tí wọ́n ní pé iṣẹ́ lóògùn ìṣẹ́ ìdírè tá náà fi pè ní iṣẹ́. àtijọ́ àti mú àti ilé lọ́wọ́ lọ́wọ́ nínú gbòòrò. lásìkò yìí mo máa ń ṣàlàyé fáwọn èèyàn yìí pé ṣé housewife ṣì wà mọ́ṣá ọ̀pọ̀lọpọ̀ housewife gan ló ti já housewife yàtọ̀ sí full housewife o bẹ́ẹ̀ ni
full housewife yàtọ̀ sí housewife ni pé ìyàwó ilé mi rèé o, this is my lovely wife o, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n full housewife ni pé ṣáà máa ṣètọ́jú ọmọ, máa ṣiṣẹ́ ọmọ, máa tọ́jú àwọn ọmọ, máa gbáyún. Ṣùgbọ́n tí ó bá ṣiṣẹ́ náà ńkọ́, tó bá fà àwọn ọmọ, táwọn ọmọ bá tún dé lẹ́nu, tó bá tún dé láti ilé ìwé wọn ò tún bá ń bẹ̀, ìyẹn náà pè ní full housewife. ìwà sọ́wọ́ ìlànà aláwòrán máa jẹ́ ara bá. Bẹ́ẹ̀ má jà tẹ́ra wájà àwọn obìnrin gan ti já online business wá pọ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ ni. Àwọn obìnrin ti jágbà tá a ti mọ àkórí ọ̀rọ̀ tá a máa ń kà nígbà ayé Pàràmọ́rí. Ìyẹn nínú ìwé Aláwìyé wọ́n ní iṣẹ́ ẹni níṣẹ́ ẹni, múra síṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹni báyìí ò níṣẹ́ ẹni. Bàbá kan tiẹ̀ tún máa ń polówó nígbà táwa wà ní kéékèèké tọ́wọ́ owó ò tí ì torí ó lù. Bàbá yẹn ò ní pé múra síṣẹ́ rẹ̀ àwé iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Bígi ló bá ń gé ṣòwò bí wọ́n sì gbà ọ́ pé kó o gbálẹ̀ ọjà bí ìránṣẹ́ ló sì jẹ́ lábẹ́ ìjọba iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Ọ̀bá àṣàgbẹ̀ ọ̀bá àṣàkọ̀wé bọ́ jẹ́nàjàbọ̀ ojó ń wóróbo iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Wọ́n ti ju iṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ kì í pa ní àìṣe rẹ̀ gan lábùkù. Iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Ọ̀rọ̀ àṣírí ló ń bẹ nínú Bàṣírù ọba. Tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìjẹ́ ìsìnmọ̀ páwọn obìnrin kan sì tún ń bẹ nínú ayé tá a wà yìí. Wọ́n sì ń sọ wípé kò sí online business lọ́rọ̀ àwọn full housewife ni. Lágbára lọ́wọ́ Elédùmarè àwọn ọkọ wa wọn ò ní èṣù ò ní dẹ́mi wọn légbodò àmì ayérayé ò ní bá wọn ṣe kò ní bá wa ṣe wọ́n lẹ́lẹ́mìí kúkúrú. Àwọn ọkọ wa mo máa ń ṣàlàyé pé àwọn lọ̀rẹ́ wa àwọn pàdí wa àwọn ni ọ̀rẹ́ wa jùjùjù tá a bá ń gbọ́ bẹ̀sì lọ́tún bẹ̀sì lọ́sì tá a bá kọ́ fẹ́ yan bẹ̀sì ọkọ wa ni bẹ̀sì wa torí bá a bá sùn bá a jí ọkọ láàrí. Yàtọ̀ fáwọn àwa kan tó jẹ́ wípé àwọn ọkọ wa máa ń travel o ṣùgbọ́n bí wọ́n bá tún lọ tán bá bọ̀ náà ìbò náà wọ́n darí sí ọ̀dọ̀ wa náà nẹ̀. Gbogbo ẹni tó sọ̀wọ́ bá kò ló náwó. Ṣùgbọ́n tá a bá wá kọ̀ tá a bá là ṣiṣẹ́ àní ṣiṣẹ́ nígbà tí ò yẹ ká sinmi nígbà tó yẹ ká sinmi o. Ibi tẹ́ ẹ gbé fowó. Tí wọ́n bá ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wípé ṣiṣẹ́ ẹlòmíà ni àwọn rèrò kéré sí mi ní lórúkọ Jésù ọkọ mi ò ní ṣàìsí ọkọ mi ò ní ṣàìsàn màmá rọ́kọ mi bá ìkọ̀kọ̀ ò ní ṣe kò sẹ́ni tó nìkan sọ̀kọ rẹ̀. Ọ̀run Yábọ̀ kìí sọ̀rọ̀ ẹnìkan tí ń bá robu ìrù ọ́ kìí ṣèpè ara mi lọ́ba tí ń bá sì rórèrò ara mi mo rèrò lágbára lọ́wọ́ Elédùmarè àwọn ọkọ wa ò ní ṣàìsàn wọn ò ní ṣàìsàn ìbànújẹ́ ò ní wọnú lé wẹ́ ṣàṣọ̀fò ní pé jọ sílé wa ṣùgbọ́n iṣẹ́ tà ń sọ rèé. Ó kéré ó pa ẹ̀yin obìnrin ẹ jẹ́ á ṣiṣẹ́ ó kéré ó pa àwọn obìnrin ẹ jẹ́ á ṣiṣẹ́ iṣẹ́ ẹni níṣẹ́ ẹni iṣẹ́ ẹni lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá ní àṣiṣẹ́ ọlọ́mọdé àṣiṣẹ́ tipátipá wọ́n ṣe wípé kí nǹkan kan ṣàwọn ọkọ wa nǹkan kan ò ní ṣe wọ́n àní rí bí àní rí wàhálà ojú mẹ́rin ló wo ọmọ ojú mẹ́rin ló bí ọmọ báyìí ojú mẹ́rin náà ni ó wò kalẹ̀ ojú mẹ́rin náà ni ó jẹ́ ìjọmọ ṣùgbọ́n tí Olúwa fún mi láyọ̀ ń gbìyànjú àti sọ fún wa ni pé ẹ jẹ́ á ṣiṣẹ́ ká má bàa ṣiṣẹ́. Wọ́n lágbójúlógún fi rẹ̀ fóṣìta jogúnjogún ò sì dàbí ẹni ogún gbè. Bẹ́ẹ̀ ni àtẹ́lẹwọ́ ẹni ètò ní jẹ́ Alhaji Barrister Bonírèsé kọ̀ bí òfin gbà ìtófin ò ní parun èyí tí bàbá fílì ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè iwájú tẹ́ ẹ dojúkọ ilẹ̀ rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àtẹ́lẹwọ́ ẹni báyìí kèé tan ní jẹ iṣẹ́ téèyàn bá fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá rẹ̀ ṣe náà ń pè ní iṣẹ́. Agbójúlógún fira rẹ̀ fóṣìta jogúnjogún ò dàbí ẹni ogún gbé e. Kò sẹ́ni tí ó jogún tí ò ní làágùn àtogún gangan lógún gbà lọ́wọ́ ẹni. Ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti sọ fáwọn obìnrin ni wípé gbogbo nǹkan náà kọ́ là á béèrè lọ́wọ́ àwọn baálé wa. Ṣé ẹ nígbàgbọ́ wípé báwọn obìnrin bá ṣe nígbàgbọ́ wípé ayé ẹjọ́ ń táwọn ìyá wa tán àwọn olóyin alátani elépo ní eléwébẹ̀ ní tí wọ́n máa ń kiri ládùúgbò pé ẹ má fowó ọbẹ̀ dájú ẹ pè mí o a nígbàgbọ́ wípé ayé àwọn ìyá wa ayé àwọn àǹtí wa ayé àwọn big sister wa ni. Ṣé ẹ nígbàgbọ́ wípé àwọn ọkùnrin àsìkò yìí gan àtàwọn tí ń bọ̀ lọ́nà wọn ò sì tún nígbàgbọ́ wípé àwọn ò tún fowó ọbẹ̀ dájọ́ mọ́ kódà wọn ò nígbàgbọ́ wípé ìṣe là tún fi kún owó ọbẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ wípé ṣé yóò wà ná 5,000 tán ni yóò ná 5,000 tán fowó ọbẹ̀ àti tó fẹ́ ṣèdí ju gbẹ̀gìrì àtomi ọbẹ̀ àtẹja àtẹran lọ ni. Ògúnfe gan ti wọ́n
èṣù fe gan wọ́n yàtọ̀ fógun fe. Àlùbáríkà. bẹ́ẹ̀ bá tẹ̀ wá ní ebi kákan rẹ̀ já sáwá ni kankan ṣe ara ṣe pọ́rọ́ kákan fi dín ta kò sábì àjápamọ́. àwọn kí n bẹ̀yìn léèrè bọ́yọ́ bí àjápa sí wà torí láyé ìgbà táwọn wà sí wà ní kókó kó táwa mọ̀jèsí ọbẹ̀ àjápa ní kò sí wàhálà tá a bá ti fi 5 naira náà ṣe bẹ̀rẹ̀ yára ń pè ìyá kan ládùúgbò mi gbogbo àwọn tá a bá jọ dàgbà pọ̀ máa ń pè ní ìyá aláfọwọ́bù. wọ́n yà lé. yá lọ sí ọ̀dọ̀ ìyá aláfọwọ́bù sára tare epo rẹ̀ gùsí ra iyọ̀ ra irú ra gbogbo ẹ̀ ọ̀yá àṣepapọ̀ ṣùgbọ́n ṣé bó ṣe wà ń gbọ̀n ẹ́ ló wà lásìkò ìṣá. àkọ́kọ́ wò nígbàgbọ́ pa àfọwọ́ ọbẹ̀ dájọ́ mọ́. adúmáadán àbíkú mi ọ̀la abẹ́ òṣèlú bàbá rẹ̀. báwo la ṣe wá ṣe é tó fi jẹ́ wípé kò ní fi ibì kan ju ibì kan lọ. ọkọ àríkàdé. èmi máa ń ṣàlàyé fún àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin ilé wípé gbogbo nǹkan kọ́ lobìnrin béèrè lọ́wọ́ ọkùnrin ẹ má jẹ́ àtẹ̀ra wa jẹ Ọlọ́run ní jẹ́ kí ẹrù kó pọ̀ gẹ̀dẹ̀. màá ra gbá màá ra wo màá ra kòkò bàbà sáàsùn kódà tẹ́ ẹ lórí sanitary pad gbogbo nǹkan kọ́ là á béèrè gẹ́gẹ́ bí obìnrin. bẹ́ẹ̀ sì ni tá a bá bímọ obìnrin pàápàá gbogbo nǹkan kọ́ là ní wọ́n béèrè lọ́wọ́ bàbá wọn. bàláwá tún ní ọmọ jẹ́jẹ́ ọmọ rẹ̀. ṣùgbọ́n àwọn ọ̀nà kan bẹ tó jẹ́ pé àwọn business tó wà creative tó jẹ́ pé ó make sense ẹ pa lè ṣe online ni bóyá ayọ̀ra ní fóònù tí ó ju Android kékeré lọ àwọn online business ti pọ̀ tá a lè ṣe kò dìgbà tá a bá lágbá bí ẹ̀ ń ṣọ́ọ̀pù 100,000 120,000 ẹ má wulẹ̀ já ṣe photocopy torí kò easy rárá ṣùgbọ́n tá a bá lè máa ṣe àwọn business wa lẹ́ni hàn èmi ní ṣe business online kí n mọ̀ ń tà bó o bá ń tepo o lè post ẹ̀ ọlọ́lá ọ̀nà rẹ̀ kò nà lọ́lá. bó o bá ń tepo tó ń tayọ̀ tó ń tata o lè post èèyàn mi kan nu Mrs. Jackie ọkọ̀ àlá. owó mọ̀mọ́ happiness ìyá àbejì tí ò ní sọmọ nù láíláí láṣẹ Èdùmàrè àkùkù jọ jèrè àwọn ọmọ á jèrè wọn lágbára Ọlọ́run á jèrè wọn lásìkò á jèrè wọn lọ́jọ́ ogbó á ní dààmú lórí kankan náà àwọn ọmọ yẹn. ọ̀rẹ́ ẹ̀ ni a máa pọ́ọ̀sì epo pupa bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹni níṣẹ́ ẹni ọlọ́rẹ̀ kan underwé àní ń ta àtọ̀ underwé ọkùnrin àti tóbìnrin àti tọmọdé àtàgbà a máa pọ́ọ̀sì ara iṣẹ́ kan ni. sàmọ́rù nítorí inú sàmì àyè adé. ó mú mi rántí gbàtẹ́mi náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ production ó fún mi skin care máa rò wípé igbó wa ni ọjọ́ máa yá báyìí báwo mo ṣe wá fẹ́ ṣe àwọn èèyàn ò patronize mi. ọ̀gá mi tó kọ́ mi Fọlá skin care apọ́nmẹ́porí ọmọ tó dùn ọmọ tó ń sọ tán òyìnbó tó rẹwà tó make sense. àwọn ti Yemẹtúndé Banani sister fún mi ẹ má worry ẹ̀yin ẹ ṣáà ẹ máa post ẹ just continue posting ẹ má worry wọ́n máa patronize tí kan bá ti rà yóò sọ fún kejì iṣẹ́ tó bá ṣe náà ni yóò fi ṣe ọwọ́ yín hàn. ẹ bá mi kárìkẹ́ o. ìjọ tá a bá gùn kọ́là àkọ̀rọ̀ ìjọ tá a bá bímọ tuntun kọ́ ní rìn olóyìnbó ní Rome was no built in a day ìtumọ̀ ní wípé ọjọ́ tí a kọ́ Róòmù kọ́ la parí ẹ̀ o ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tèmi nìyẹn ìjọ tá a bá bímọ tó kọ́ ní rìn ìwọ́n lè máa rò wípé mo ti post ó ti sún mi ṣé ẹ rí gbogbo káàdì tá à ń lò gbogbo dátà tá à ń wéṣì tá a kàn ń download Yorùbá fíìmù ṣá tá a kàn ń download Nollywood Bollywood ṣá ẹ má wulẹ̀ já wéṣì ẹ̀mẹ́jà máa lò fúnlé ayé ara wa gẹ́gẹ́. iṣẹ́ ẹni níṣẹ́ ẹni mo ní ìyá kan oko ló wà oko ni màmá yẹn wà iṣẹ́ oko náà ṣe. ìyá yìí kò kàwé wọn lè fìdí ìgò kọ ó bẹ́ẹ̀ ni àwọn ìyá wa wọ́n wà bẹ́ẹ̀. ṣùgbọ́n ìyá ìwá ní àwọn ọmọọṣẹ́ mọ̀ yìí pé inú kòkò dúdú báyìí ni ẹ̀kọ́ funfun ti jáde. ọmọ rẹ̀ ó máa bá màmá bá póòsì epo oníkà jẹ́ríkà ńlá ni oníkékeré ni kódà àbá póòsì obì. díẹ̀díẹ̀ màmá yìí mọ̀ padà já sáyé màmá bẹ̀rẹ̀ sí ní tà lọ́tùlọ́tù wọ́n tà lọ́sìlọ́sì nítorí nǹkan mìíràn nítorí àtàrí social media náà ni. ẹ má jà wéèsì gbogbo data wa sórí tí ò nítumọ̀ mọ́. ẹlòmíì tó bá subscribe 500 naira 1,015 báyìí orí tí ò nítumọ̀ ni. àwọn style oríṣiríṣi a máa post àwọn style oríṣiríṣi la máa download a máa download ẹ ní eléyìí wà ok mo rélè lára Martins mo rélè lára Mercy Johnson eléyìí ara Mrs. Jackie mo ti rí ṣe rí eléyìí àmórí lára mọ́mí Malik kan ṣe eléyìí àmórí lára Mercy Aigbe rárá Jakapia ló wọlé rárá Doris Simon ni ẹ má jà waste data wa lórí tí ò ní túmọ̀ mọ́ ẹ jẹ́ á fi ṣe tó ní túmọ̀. mi ò ní a máa wo style mi ò ní a máa wo ohun tó wù èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí náà máa ń wo ṣùgbọ́n ìwọ̀n tó wọ̀n sí ni. ìgbà tá a bá máa fi wò ẹja síye data tá à ń rà láàrin oṣù kan ẹ rí i wípé at the
end of the day tí mo sọ ni ó padà já sí. kó màmá ní bàjẹ́. iṣẹ́ ẹni níṣẹ́ ẹni kò ní bàjẹ́. màmá ní bàjẹ́ o. lọ́lá olúwa kò ní bàjẹ́ já tẹpámọ́ṣẹ́ wa ẹ má kàn já fowó ṣòfò lórí ipa kan ra dẹ́tà tá a kàn fi ń wéèsì tí ò ní túmọ̀. gbogbo ayé ló ti do ní social media business báyìí bẹ́ẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ gan ń tà ẹlẹ́ja ń tà ẹlẹ́pọ̀ ń tà oníyọ̀ ń tà aláta ń tà oníṣúgà ń tà oní nǹkan ṣebẹ̀ ládùn wọn ń tà ẹlẹ́pà gan ń tà èmi àmọ́ ẹlẹ́pà ànúgò yàtọ̀ sí tinú ọ̀rá packaging lọ́wọ́ à ń bẹ́ẹ̀. ẹ jẹ́ ká fi packaging sí gbogbo tá a máa ṣe ká máa package àwọn iṣẹ́ wa bá a ṣe ń package ara wa gan tí wọ́n mọ̀ pọ̀ ọmọ 3 ti jáde ọmọ 4 ti jáde ọmọ 5 ti jáde ẹ̀kọ́ ọmọ fọlọ́mọ ọmọ wa bí ni mi ò wá kà bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ká máa post àwọn iṣẹ́ wa. bẹ́ẹ̀ bá wo àsìkò ẹ rí i pé gbogbo àwọn olórin wa ní ti kìrìsìtẹ́nì ní ti mùsùlùmí ni ẹ máa rí wípé wọn ò sábà ábọ̀mù ò sábà mọ́ jáde gbigbigbí bíi tìgbà kan mọ́ skit náà rọra ṣe lórí online wọn á ṣe àwọn èèyàn wò ó iye àwọn tó bá follow wọn owó ti dé iye àwọn tó bá ṣe àwọn owó ti dé iye àwọn tó bá wọ́ tó bá like lásán pàápàá wọn àtẹ̀wá follow owó ni ẹ má jà máa waste data wa mọ́ kò ní túmọ̀ ṣùgbọ́n ẹ já máa lo data lórí ẹ máa ráwọn stand up comedy wa lóríṣiríṣi náà rí páwọn gan wọ́n ti ń ṣe skit lóríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n á ṣeré yẹn ní ṣókíṣókí ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú 5 gan pàápàá ìyẹn ni wípé no time to waste time bẹ́ẹ̀ ni no time to check time kò sí àsìkò láti fi fàsìkò ṣòfò rárá ẹ jẹ́ ká máa lo àwọn data wa lórí ohun tó nítumọ̀ iṣẹ́ ẹni níṣẹ́ ẹni ẹ má kàn já gbàndúrẹ́dì lásán dání tí ò nítumọ̀ ẹlòmíì ń bẹ tẹ́ bá wọ àṣẹ tí ọwọ́ rẹ̀ ó tó ra lẹ́lé oko ẹlòmíì kódà ó tó ra plọ́ọ̀tì ilẹ̀ míì ṣùgbọ́n kò ní lárí kankan tó fi ń ṣe kò sí pàtó tẹ́lẹ̀ fi fóònù ṣe ju pé kókàn lọ wọ àwọn celebrities táyé wọn ti dá ọ náà tí wọ́n fẹ́ support kókàn lọ wọ àwọn style kókàn bá ti wọ àwọn styles oríṣiríṣi akàwọ̀ ti run àwọ̀ taṣọ àwọ̀ ti bàtà àwọ̀ ti báàgì àwọ̀ ti oríṣiríṣi ẹ dákun ẹ wá bá béèrè pé kí ló bá bọ̀. máa fẹ́ bùn rẹ ṣòfò má mú owó rẹ má jọ̀wọ́ náà àwọn kan sọ̀rọ̀ wọ́n ní bọrun owó rẹ bí ìṣáná ní ti bẹ̀rẹ̀ lásìkò yìí kìí ṣe bí ìṣáná mọ́ o. àkọ́kọ́ iṣẹ́ aláwọ̀. màá bọ́ ọrùn owó rẹ ibi data ló ti máa ń bẹ̀rẹ̀ má wo ohun tí ò kàn lórí status má wo ohun tí ò kàn lórí mega lórí md social media. mú kí ìròrí mi ó pàkíyèsí. bẹ́ẹ̀ ni ìbò ọrùn owó rẹ kò bẹ̀rẹ̀ níbi ìṣáná nìkan mọ́ ó ti bẹ̀rẹ̀ lórí data. IG ni mo fẹ́ sọ ìyẹn tó ń pè ní Instagram má wo èso owó rẹ má wo ohun tí ò kàn lórí status tó bá kàn ní ọmọ wò. àwọn tó bá jọ mọ́ṣẹ́ rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ọmọ wò gbogbo gúrùpù kọ́ lèèyàn ṣe máa ń join lọ́pọ̀ ọgbà èèyàn máa ń dìní ti ara ẹ̀ kú òun bẹ́ẹ̀ tí ó ṣe pé òkú o. àwọn tó bá kàn ọ́ tó mọ̀ pé kàn ọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n bí iṣọ́run lèèyàn máa ń wò. mo tún lè. ó wò lásán gan tí mo yẹ data tó ti lọ. àkìkì tán lọ bá tó ṣẹ̀dá mi. ọlọ́run àkìkì tán. máa méje kí aláwọ̀. ọlọ́run tá a sọ tán tá a pè tán tá a dárúkọ ẹ̀ tí ò lópin. àti òtú tá a béèrè tán ọba tí ń tọ́ni ọba tó ń gbani ọba tó ń wo ni ọba tó ń dáàbò bò ni. ọba tó ń ṣọ́ni lọ́wọ́ ibi tá a rí ọba tó ń ṣọ́ni lọ́wọ́ ibi tá a rí. ọba tó ń gbani lọ́wọ́ ibi tá a rí tó pọ̀ jẹ́ léyìí tá a rí lọ. àyàn ní gbogbo ìgbà àyàn ní gbogbo ọjọ́ ni. tọ́lọ́mbà wa gbàdúrà wa tán tó fún wa lẹ́mìí tá a mí ẹ jẹ́ káwa náà wá mú ẹ̀mí yẹn ká má wéèsì ẹ̀. ẹlòmíì wéèsì ẹ̀mí kì í ṣe pé. ìyẹn ní pé àwọn ẹ̀bùn kan bẹ tọ́lọ́run gangan ti fún ọ tó ti yọ̀ǹda fún pé mo bùn ọ. ṣùgbọ́n nínú àwọn ẹ̀bùn tọ́lọ́run fún wa ìbò la ṣe ń lò ó. ọlọ́mọ mẹ́fà tá. àní bó lọ́lọ́run ṣe nínú àwọn ẹ̀bùn tá a mọ̀ pọ̀ lọ́run fún wa ìbò la ṣe ń lò ó. ẹlòmíì á ní ẹgbọ́n sista fún mi kí ló sọ ọmọbìnrin iná. ẹ̀bùn wo lọ́lọ́run fún mi ṣé mo ti ṣe lẹ́yìn lẹ́bùn kankan ò lẹ́bùn jóun lẹ́bùn ọ̀rọ̀ lẹ́bùn rìn lẹ́bùn kí n ṣeré lẹ́bùn kí n wàásù kódà ẹlòmíì olóhùn lẹ́bùn kò ń ṣe pé kò sí lẹ́bùn kọ́ gbàdúrà. ṣùgbọ́n tí ẹ tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe ọbẹ̀ fún yín lásán ẹ tá pè ní international chef gan kò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bùn kan ni má fi ṣòfò kéèyàn mọ oúnjẹ ẹsẹ̀ gan ẹ̀bùn ni. ẹlòmíì bẹ tó bá ṣàwàdà tó sọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ kalẹ̀ gbà báyìí kódà
ìgbọ́rọ̀kalẹ̀ rẹ̀, ìsọ̀rọ̀ sí rẹ̀, ìṣàwàdà rẹ̀ tí bàbá wa ọ̀gá wa olóyè Abẹ́fẹ́ tó bá wà láyé tó wà láàyè. Jẹ́ngbé tí èlé ni mò ń perí. omi ti sálẹ̀ dá tó dá. Jẹ́ngbé tí èlé. Bẹ́ẹ̀ ni ọkọ lárẹ́kùn ọkọ lára mò ń perí tó bá wà láyé kódà yóò fẹ́ mọ́ tọ̀ lẹ́yìn. Wọ́n á fi ṣòfò nítorí wípé kò mọ́ lò. àwọn òkú lè súnlẹ̀ yìí láyé inú ibú. Ẹlòmíín bẹ wọn máa ń dáṣà kan wá ní kò mọ́ lò gbà lọ́wọ́ ẹ̀ wọn òwúlẹ̀ nígbà lọ́wọ́ ẹlòmíín gbà tí òwúlẹ̀ mọ bí ó ṣe lẹ̀ bùn ọ̀hún. àwọn kan mọ́ fẹ́ bùn rẹ ṣòfò mọ́dẹ́ra rẹ mọ́lé mọ́dẹ́ra rẹ pa. Ẹ̀bùn dàbí àìsàn ni tó o bá pa àìsàn mọ́ra mọ́jẹ́ pẹ́ pa mí mọ́ra kí n pọ́ láìsàn jẹ́. Má fi mí hàn kí n pọ́ lápá ayé náà lẹ̀bùn jẹ́ tó o bá fi ẹ̀bùn rẹ hàn ẹ̀bùn ò ní kú mọ́ ọ lára. Ẹ̀bùn ara ẹni kò é kú mọ́ni lára nítorí pé Ọlọ́run ló fún ni èèyàn kọ́. ẹnìkan náà dá fún. Kí ló fẹ́ fi ẹ̀bùn rẹ ṣe gan-an sọ fún mi? Kò sí àríkókó àrígbàgò tí ẹ̀ sí kókó ṣùgbọ́n ọ̀rọ̀ iná ni. Ìwọ mọ̀ wulẹ̀ fi ṣòfò rárá tó o bá mọ̀ pé ojú ń tì ọ́ wípé kí bó ló ṣe wá fẹ́ ṣe fún ò mọ bó ṣe lágbèékalẹ̀. Ìwọ ò ṣe máa tẹ̀ láwọn narétọ̀ tó lè gba géèjì tó jẹ́ pé kó dàbí kí patí ọmọ tán mọ́ ni. Ọ̀dà ìwọ ní ẹlẹ́sìn Ìsìláàmù ni ó kí ló fẹ́ fẹ́ géèjì. Àwọn tẹ̀ láwọn àfáǹgbà náà. Ká máa ṣe wáàsí kó máa sọ̀rọ̀ Ọlọ́run káwọn èèyàn máa wo ni kán máa ní ìdùnnú. èèyàn lọ bá wọn àwọn ẹ̀dá kan wà tí wọ́n fẹ́ràn ewé lásán. Ẹlòmíín bẹ tó jẹ́ wípé kò ní gbà kó bóyá lẹ́tí ẹ̀ mọ̀ wípé gbogbo ẹ̀bùn tọ́lọ́run dá pátá gbogbo tọ́lọ́run dá pátápátá ṣe é mọ̀ páwa lọ́ba àwọn èèyàn báyìí lọ́ba òkè ló fi ṣó lórí rẹ̀. Ẹ̀bùn ńlá tó tóyún ò sí. Ewé lẹ́bùn tiẹ̀, ẹja lẹ́bùn tiẹ̀, ẹran lẹ́bùn tiẹ̀, ilẹ̀ lẹ́bùn tiẹ̀, yèpẹ̀ lẹ́bùn tiẹ̀, afẹ́fẹ́ lẹ́bùn tiẹ̀, igi gbó lẹ́bùn tiẹ̀, èso lẹ́bùn tiẹ̀, ẹyẹ lẹ́bùn tiẹ̀, ẹranú gbó ẹranú lé lẹ́bùn tiẹ̀. Bí kálukú ṣe wá lẹ́bùn tiwọn àwọn èèyàn ló fi ṣó lórí rẹ̀. Allahu Akbar kabira. Ẹ tó lẹ́bùn ọ́ padà béèrè lọ́wọ́ ẹ pẹ́bùn tí mo fún ọ ń kọ́ bó o lo ṣe lò ó. Lẹ́yìn tí ò dìtẹ́ẹ̀tì ẹ̀bùn rẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe ló gbà tó ń gan ọmọrú ẹ̀bùn tó ní. Látàrí ẹ̀bùn ni iṣẹ́ téèyàn ń ṣe lóòjọ́ ayé ẹni máa ń yọ. Bẹ́ẹ̀ni ṣe wà ẹni tó wù mí láàárọ̀ ọjọ́ mi ni agábẹ́rẹ́ kí n gúnyàn lábẹ́rẹ́ kí n wọṣọ nọ́ọ̀sì kí n wá dó pinpin kémi náà wá kí wọ́n á ní àná spẹ́rẹ̀ mi rèé o ṣe ń fọ́ ni. Ṣùgbọ́n nígbà tó lọ́n wò sùsùsù nú ọlá rẹ̀ nínú ẹ̀bùn tó fún mi náà ni mo ti fa iṣẹ́ jáde. Ẹ̀bùn ẹni lẹ̀bùn ẹni mọ́ ti jú. Iṣẹ́ ẹni níṣẹ́ ẹni mọ́ ti jú ṣé mi ni wọ́n wàá ká wípé mo gbálẹ̀ mo ń fọlé. Ṣé ẹ nígbàgbọ́ wípé ẹ̀bùn kan tó nìyẹn kéèyàn ọmọ kan ṣe kó níìtì. Ṣé ẹ mọ̀ páwọn kan bẹ tó yẹ pé àti ìntìríọ̀ nù lé pé èèyàn fẹ́ túnú lé ṣe èèyàn fẹ́ ní tinú lé iṣẹ́ wọn ni. Wọ́n ní bọ̀dá kan bọ̀dá wù mí iṣẹ́ rẹ̀ ní tiẹ̀ bọ́yọ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ kó tẹ̀ ló fẹ́ ní tiẹ̀ wọ́n bẹ ẹ̀fọ́ wọ́n bẹ ní tiẹ̀ tí ó make sense ṣé kò ń ṣiṣẹ́. Wọ́n ti ju iṣẹ́ rẹ̀. Iṣẹ́ ẹni níṣẹ́ ráwọn olùkọ́ yẹn iṣẹ́ kan ni. Kò rọrùn láti kọ́ ọmọ o. Ẹ̀bùn ni kéèyàn ó ní káyàn lẹ́kọ̀ọ́ láti kọ́ ọmọ. Gbogbo olùkọ́ kọ́ ló lẹ́bùn à ń kọ́ ọmọ ṣùgbọ́n àwọn ẹlòmíì wọ́n ń fowó rà yẹn ni pé wọ́n lọ kọ́ nílé ìwé. Àwọn kan bẹ tí wọn ò lọ fún teaching o tí ọ̀nà wọn ò tiẹ̀ jọmọ́ teaching lẹ̀ rárá ṣùgbọ́n tí wọ́n bá gbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n advise ẹ tí wọ́n kọ́ ní àwọn nǹkan kan ìwọ gbọ́n rò pé àwọn tẹ́ máa bínú ṣe teacher ní àbí lecture school kan rẹ̀ òkùnkù ń ṣe lecturer kò ń ṣe teacher kò ń ṣe professor ẹ̀bùn kan ní ó ní ẹ̀bùn tiẹ̀ ní dictate ẹ̀bùn ẹ ṣiṣẹ́ ní tó o bá ní kápá rẹ ní tiẹ̀. sẹ́bùsẹ́bù ìyá wọn gbá. Èmi máa ń ṣàlàyé fáwọn èèyàn wípé nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan wa ni nǹkan mi ni nǹkan mi ni ṣùgbọ́n nǹkan wa ni ó yàtọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ipò ń ṣiṣẹ́ rẹ tọrọ ní kọ́bọ̀ ní ijó aago kan láàkọrùn ẹlòmíì ó ní iṣẹ́ náà kọ́ ló ń ṣe láti bí 20 ọdún látọdún 10 kí ló ń tí ìtùjọ ìwọ máa ṣe pẹ̀lú ọkàn pẹ̀lú àdúrà ọjọ́ kan tọ́lọ́run tí ó ṣàánú rẹ tí ó wù ọ́ ṣe láàánú Ọlọ́run ni kì í ṣe èèyàn Ọlọ́run bá lò ń dé ó dé ń tiẹ̀ nìyẹn. òkú ọ̀pá ò lè fi kọ́gbá. àwọn kan ṣàlóyìn
invest kí náà pé POS ẹ rí bó ti di gbajúgbajà ọlọ́run lọ́mọ ọdún tí ẹlòmíì tó ti dé báńkì last kí ló fẹ́ fi POS ní ṣá lágbára ọlọ́run àwa tá ń lo àníbọ́sọ́wọ́ aládàáwò pẹ́ nílẹ̀ mú. àwọn kan ló ń ta Facebook lẹ̀ àwọn kan ló ní IG tá ń pariwo tó sí lórí IG lẹ jẹ́ kí n máa details about you I want to know let me know your IG account or Facebook or WhatsApp àwọn kan ló dálẹ̀ tó fún yín pọ̀. ṣé ẹ rántí pé àwọn kan tó ṣe tẹ̀ràsó àwa gbọ́njúmọ̀ dáadáa táìsì náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó tún wá àtráìsì lera wọn ni. ẹ̀bùn ní tó bá máa lò aṣọ ẹ̀dá rí. bẹ́ẹ̀ ni ẹ̀bùn ni tó o bá máa lò aṣọ ẹ̀dọ̀gá ẹ̀bùn ni. oníbọ̀dá kan bàbá ọkọ mi atẹ́rẹ́ #1 ibú owó bàbá azani. àì tó mọ iṣẹ́ rẹ̀ tó mọ dojú iṣẹ́ ni táìsì làwọn iléeṣẹ́ tán bá bẹ́ẹ̀ lẹ ilé tán bẹ́ẹ̀ dẹkọrẹ́tì inú ilé ẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ tán bẹ́ẹ̀ flọ́ọ̀ lẹ́nu rí ọmọdún nípò pàdé èèyàn. ṣé wọ́n ra tẹ́rẹ́tà aṣọ ẹ̀kọ́ wá dúró lórí táìsì nìkan ó tún ṣe POS mọ́ àtàwọn bísínẹ́sì kọ̀ọ̀kan. ṣé ní Nàìjíríà táwa ẹ̀ kò bísínẹ́sì kan ò ṣeé ṣe mọ́. jábàrà dọ́ọ̀lọ́ rẹ̀. ẹni pé gbàdà jára rẹ̀. pé dẹ́ntọ́ màdàmú wá. èmi odidi pìrìsẹ́ńtà ṣòun wá ẹ̀mí ni. kí ni èmi odidi pìrìsẹ́ńtà wá ní pé kí n máa tọṣẹ kí n máa ta cream who does that? ọ̀gbẹ́ni jára rẹ̀ bísínẹ́sì kan ò ṣeé ṣe lásìkò yìí mọ́ owó tó o bá ní fi ṣe nǹkan kan tó nítumọ̀. níṣẹ́ ẹni tí wọ́n gan bá ń ṣiṣẹ́ ìwọ gan free. ṣe rí tẹ́dọ̀ ò bá ṣiṣẹ́ bí ìgbà téèyàn wà ní gbèkùn kan ni kì í ṣe pé. orí tó ti dọ̀tà tẹ́lẹ̀ rí ẹkún lè. ẹlòmíà ní mílíọ̀nìà lòun bílíọ̀nìà lòun wá ní kó máa ṣiṣẹ́ ẹ mọ̀ jẹ́ atanra wa jẹ́ kí ní ìwà ńlẹ̀ ni ó pọ̀ ńlẹ̀ ni àfi bí yẹ pé iṣẹ́ téèyàn ò bá owó téèyàn ò bá ṣiṣẹ́ pé ìpẹ́ tán lóòótọ́ kò lè tán mọ̀ pé ẹjọ́gún bá ní. ẹ̀yin náà sì tún rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà nígbà tẹ́ ẹ tún dàgbà. kó tó dé já ṣiṣẹ́ kùn jogúnjogún ò tẹ́ ni ogún gbé. mo tún láàgùn ọ̀nà ló fi gbàyẹ̀ mi ṣùgbọ́n nígbà tó bá ríyànjú pẹ́. ẹ má jẹ́ atara wájà àwọn obìnrin tá a bá ń ṣiṣẹ́ láàfin láǹfààní àti sọ̀pọ́ọ̀tì àwọn baálé wa gbogbo. ẹ má jẹ́ atara wájà ayé ẹjọ́ ni wípé ọ̀yá dúró lé mọ́ ṣiṣẹ́ ẹlẹ́hàá ẹ̀yìn ẹ má bá tọ́jú àwọn ọmọ kẹ́tì ń bá ti jáde àwọn ẹlẹ́hàá gan ti fi pákéjì kún fùfú tí wọ́n ń tà. àlàyé òdúró sọ́nà kan mọ́ ẹjẹ́ á máa ṣiṣẹ́ iṣẹ́ tá a bá ṣe ká sọ̀pọ́ọ̀tì àwọn ọkọ wa. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní jẹ́ ká dààmú wọn ní wípé òṣùṣù ọwọ́ báyìí ní múlẹ̀ ẹ mọ́. èmi ni wọ́n fi ṣàkàwé èmi ò máa fẹ́ rí. ọwọ́ méjèèjì gan ṣiṣẹ́ à ń bẹ lọ́hùn ká tó wá sọ pọ́wọ́ kan ṣé ẹ ti ẹ̀rí náà sànmọ́nì tá a wà yìí orílẹ̀-èdè tá a wà yìí àsìkò tá a wà yìí kọ́ńtírì tá a wà yìí stéètì tá a wà yìí local government tá a wà àdúgbò tá a wà ìdílé tá a bára wa yìí ẹ̀jẹ̀ àṣìṣe. èmi ò ní wí pé kíní ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bá a tún ṣe ń polongo bẹ́ẹ̀ látún rí àwọn olóbìnrin ilé kan tó yẹ pé kíláàsì kò sọ yìí aago 12 ààbọ̀ wọ́n sì tún róṣọ ọmọ yà ládùúgbò wọ́n wàá mọ́ jẹ pákó lọ́sàn-án gan ẹ àfiṣe ni a ní ẹjẹ́ àṣìṣe. àwọn tó ṣe kí wọ́n nígbà yẹn ni wọ́n lè gbẹ̀rí. ìwọ ní gbogbo tó bá ti rí gbígbin ni tó o bá rí 10,000 ó lè fi ṣiṣẹ́ gbà bẹ́ẹ̀. rí nígbà ìpọ́njú. tó ní mọ̀mọ́ kan mọ̀mọ́ ẹ̀ǹdí lágbára lọ́wọ́ Elédùmarè ò ní dààmú ìyàwó ọ̀yọ́kùn. ìyá yóò kú òǹlé o ṣùgbọ́n ní ilé ata mineral ata kóòkì ata mídìmídì tẹnújẹ chocolate ni powder milk ni bisikíìtì ni fún àwọn ọmọ wẹrẹ kéèké wọ́n ní èso tẹ́rẹ́tẹ́rẹ́ ní ìdìbò díẹ̀díẹ̀ mọ̀ ni. màmá ṣe ìyáwó àdọ̀rọ̀ ẹ̀bùn mi gbé mi ọ. kẹ́rẹ́ ni tó bá ń ṣiṣẹ́ tó bá wù ní ó jẹ́ ẹni tó bá wù ní ó wọ̀ ẹni tó bá wù ní ó ràn níṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣiṣẹ́ ọkàn rẹ̀ ó balẹ̀ lóòótọ́ ná lásìkò tá a wà yìí èèyàn ń ṣe èèyàn tún bẹ lọ́ọ̀ni ṣùgbọ́n yóò tiẹ̀ yàtọ̀ fún pé èèyàn ò tiẹ̀ wá ṣe rárá. ọmọ Jámánì iṣẹ́ ni má ti ju iṣẹ́ rẹ o. ṣiṣẹ́ tá a lè máa ṣe nínú ayé yìí tá a bá ṣáà ti fi ìgbàgbọ́ àti ìbẹ̀rù Ọlọ́run tí á jà náà jọkàn. ọ̀la James Watt ló kọ́kọ́ ṣàkọ́kọ́ sí méjì láyé 1736 tó bí ó dẹ̀kú ní 1890 ọmọ Scotland. Saoty Arewa ò ní sọmọ nù. ó ti fún wa ní àwọn lyrics kan. ní kọ́ṣe lẹ́ẹ̀dẹ́gbẹ̀tù rọ̀bà náà. àlọ́ ò ní sọmọ nù Saoty Arewa ò ní sọmọ nù ò ní sáyà nù. ìwọ́gẹ́gẹ́ ò ní sọnù iṣẹ́ rí ò ní dìṣẹ́. Saoty Arewa pòfẹ́sọ̀ tó mòye ó ti fún wa ní àwọn lyrics kan ó ti fún wa ní àwọn kóòdù kan ti fún wa ó ti analyze àwọn nǹkan kan fún wa tó yẹ kó rí wa tó yẹ kí àwa gẹ́gẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀ wípé ẹ gbọ́ ọkùnrin kọrin kò wá kọrin kan
nìkan kan ọkọ̀ wá kọrin ṣá nínú orin tó kọ yìí ó sọ wípé ẹ̀bùn kí là ń fi ẹ̀bùn wa ṣe ara ẹ̀bùn náà níṣẹ́ wà. asfabe jẹni tó gbàrà mi ẹyẹ asfabe. ó ṣàlàyé àwọn tó ti ṣe oríṣiríṣi tó ti dá oríṣiríṣi lẹ̀ táwọn aṣèkiri tá a tún wá ń jàǹfààní ẹ̀ lásìkò yìí civilization kàn dé kò kàn ṣàdédé dé lára civilization tó dé nínú wa fi dùn lára láti sọ wípé tá a bá ní bísínẹ́sì kan àbí kejì téèyàn bá tí ì sí ọ̀la irọ́ ni kèsì níbi kankan. kan àga sílẹ̀ yẹn àwọn furniture tán bá ṣe ọ̀pọ̀sù ilẹ̀ wọn á post ẹ̀. ìyá ẹlẹ́ja gan post ẹ̀ jẹ́ léwédú post ẹ̀ léwédú aláta ń post ata ìwọ́ wá lónìí post iṣẹ́ jẹ́ káyé mọ̀ jí má sùn. ṣe bátìrì àkọ́kọ́ ẹnì kan ṣe báísíkù ọmọ Scotland máa ní. a dúpẹ́ fọlọ́run tí ẹ̀yin bá gbádùn mi tẹ̀ ń follow wa tẹ̀ ń share tẹ̀ ń like ní ìkànnì King Radio and TV ní orí ètò yín ètò wa ètò ayé àwọn obìnrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye náà aya ni máa ṣàwọn ayọ̀yọ̀ ló ń sọ̀rọ̀ ayọ̀yọ̀ ló ń ṣètò tẹ̀yin bá ń gbádùn wa kí ló ń ta bára wa sọ lẹ́ni òun náà la pè ní iṣẹ́ bá a ṣe ṣe iṣẹ́ wa tíṣẹ́ wo òfin ní díṣẹ́ tá a fi ní jẹ́ wípé tí ẹrù èèyàn méjì tí òfin ní di tẹnìkan láì tí ì kú òun náà la bára wa sọ fún tèmi. títí ọjọ́ mẹ́jọ tá láǹfààní àti túnjọ́ mọ́ pàdé ara wa. àní títí ọjọ́ mẹ́jọ tá láǹfààní àti pàdé ara wa ẹ jí kẹ́ ẹ má sùn ẹ jẹ́ àṣìṣe iṣẹ́ ẹni ní iṣẹ́ ẹni ó lè kéré ó lè pọ̀ ẹ jẹ́ àṣìṣe wa ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé obìnrin ni wá lóòótọ́ ṣùgbọ́n àwa náà ní bùkátà alọ́kọ̀ aláwọn ọmọ tábà tẹ̀ pé ọkọ lè tọ́jú ara àwọn ọmọ wa aláwọn alómìn láwọn òbí aláwọn àbúrò aláwọn ẹ̀gbọ́n tá a lè ṣe fún táàbúrò bá ṣe fẹ́gbọ́n kò ń ṣorí burúkú bẹ́gbọ́n bá ṣe fábúrò kò ń ṣe bíi àjọ ń rọra wa lọ́wọ́ náà ẹja ṣiṣẹ́ iṣẹ́ wa ò ní dìṣẹ́. harrison ọmọ india ní kámẹ́ta. ẹja jí ká má sùn torí àwọn ọmọ wa la fi ń ṣiṣẹ́ àwọn ọmọ náà wọn ò ní di àdánwò fún wa. àti mọjọ́ tàbí wọn àní mọjọ́ àti padà láṣẹ Èdùmàrè wọn ò ní dàbí kó àgbà fún wa. àwọn ọmọ ìwà wọlé lọ́jọ́ tèmi lágbára lọ́wọ́ Elédùmarè ní tá a máa fi tọ́ wọn tá a máa fi tọ́jú wọn Ọlọ́run ó máa ṣe fún wọn àtàwa ni àtàwọn bàbá wọn ni lágbára lọ́wọ́ Elédùmarè ṣàgbàṣàgbò ní ṣàwọn àgbà ajọ́ òní kó wa lọ́mọ lọ ìyẹn ní pé ikú òjijì òní wọlé tiwa. kíkọ́ máa sùn ta ní kí á lọ wá nǹkan fẹ̀bùn rẹ ṣe o. jíkó o má sùn ta kankan wá nǹkan fẹ̀bùn rẹ ṣe jíkó o má sùn ta kankan ṣiṣẹ́ jíkó o má sùn ta kankan tó bá jẹ́ múrí 5,000 ló ní o lè lọ gbọ́n gàrí tó ọmọ ta bẹ́ẹ̀ ni ó tó àwọn àsìkò kékeré ìyànnà náà láàrin ìṣẹ́jú kan ó di stage kankan tó bó o bá fẹ́ ra wíìtì èmi rèé wíìtì oníláìlọ́n pákéjì ní gàrí pákéjì ní ẹ̀wà ráìsì á pákéjì ẹ̀ débi pé inú àwọn tá a fẹ́ lọ gbé fún gòónù kódà ẹ̀wà yóò tún wà sísà Ọlọ́run ni kìí ṣèyàn jí má sùn 10,000 ló ní ní 5 ni ó tó ṣe nǹkan. mọ̀kíá florissant àkọ́kọ́ o. títí ọjọ́ mẹ́jọ tá a láǹfààní àtijọ́ máa pàdé. ó ṣe wọn ọmọ Amẹ́ríkà di tán rẹ. àní títí ọjọ́ mẹ́jọ tí mi àti yàn láǹfààní àtijọ́ máa pàdé ní ìkànnì kan náà lórí ètò ìkan náà. alẹ́ yan ṣáà máa jẹ́ tinú ẹyẹ máa ju èpo rẹ̀ làwọn ọ̀tá ayé. ẹ máa fresh kẹ́ ẹ máa gbádùn kẹ́ ẹ máa make sense bí ẹ tó lówó fún mi. ẹ ní dààmú èmi náà ní dààmú mi ò ní yàn kọ́ ẹ̀yin náà ò ní yàn kọ́ àwọn ọmọ wa ò ní bàjẹ́ àwa náà ò ní bàjẹ́. ànírín gbé sọnù bí ó ṣe bí ọmọ. lápàdé ara wa pẹ̀lú ayọ̀ àtàláfíà ó tún di ọjọ́ Àlàmísì ìyẹn ọjọ́ Thursday tẹ́ mọ́ pàdé mi lórí ètò yín ètò wa tó yẹ kó doyin ìgbàgbé ẹ ṣe ń tẹ̀ ń wò ẹ ṣe ń tẹ̀ ń gbọ́ ẹ ṣe ń tẹ̀ ń tẹ̀lé wa gangan ẹ ṣe ibi òní bá wa kò ní bẹ́yìn náà ó tún di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ayọ̀ àtàláfíà ẹ ṣe ń tẹ̀ ń wò wá o. sọjí kíá ẹ̀rín ford ló ṣe mọ́tò kan oúnjẹ ford lárí page àti sọ́gẹ̀ brin wọ́n ṣe gúgù wọ́n mẹ́kọ̀ owó dọ́là àbígbà tí ìyá yóò bá súnmọ́ náà onírówó mọ́tẹ́bìtọ̀ rẹ̀ náà jẹ nínú ọlá tó fi sílẹ̀ láti 1973 world wide web www.tiwọ̀n ń pẹ́ká tí ń bá náà sí ló ṣe